àwọn obìnrin tẹ́ ń wò nínú fọ́tò yìí wọ́n ti pa wọ́n ṣoògùn owó lógùn. àwọn obìnrin arẹwà apọ́nbẹ́pọ̀rẹ́ tẹ́ ń wojú wọn nínú fọ́tò yìí wọn ò sí láyé mọ́ lásìkò yìí, gbogbo wọn ti kú, wọn ò sì fọwọ́ rọrí kú o, wọn ò sì lásídẹ̀ǹtì mọ́tò tàbí ọ̀kadà níbìkan. kódà ó sì ṣeé ṣe káwọn mọ̀lẹ́bí wọn sì máa dààmú kiri lórí wíwá wọn, torí kò sẹ́ni tó gbọ́ nípa bí wọ́n ṣe kú àti ibi tí wọ́n sì kú wọn sí. àwọn afèèyàn ṣètùtù ọlà ni wọ́n kó sí lọ́wọ́, àwọn ni wọ́n pa wọ́n tí wọ́n sì lo ẹ̀yà ara wọn fi ṣoògùn owó. ṣé ilé ikú láti jẹ́wọ́ àrùn? ìwádìí ìjìnlẹ̀ tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ń ṣe lórí ọ̀rọ̀ àwọn afèèyàn ṣètùtù tí wọ́n jẹ́wọ́ pé àwọn ti pa obìnrin 10 nílùú Atan níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn ló táṣìírí àwọn obìnrin tí wọ́n kàgbákò ikú òjijì wọ̀nyí tí wọ́n fi rí fọ́tò àwọn díẹ̀ lára wọn. nínú àlàyé tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ṣe f'Aláròyé nínú àtẹ̀jáde rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 2 oṣù kẹta yìí, ó ní lẹ́yìn tí ọwọ́ ti ba Azeez Ọlámídé Adébáyọ̀, afurasí ọ̀daràn ẹni ọdún 35 tó gbówọ́ nínú fífi ẹ̀tàn mú àwọn obìnrin náà wá sí ojúbọ ibi tí wọ́n ti ń yí wọn lọ́rùn pa, làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yẹ gbogbo kọ̀rọ̀kọ́lọ́fín tó wà lórí fóònù ìgbàlódé Android rẹ̀ wò. wọ́n lọ sórí ìkànnì MyChat níbi tó lóun ti ń pàdé àwọn obìnrin tó ń fi ìfẹ́ tàn lóríṣiríṣi. wọ́n sì rí ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ àti ẹ̀tàn tí òun àtàwọn obìnrin náà fi ń ṣọwọ́ sí ara wọn. lórí fóònù ọ̀hún ni wọ́n ti rí àpò òwe kan níbi tó máa ń tọ́jú àwọn fọ́tò obìnrin lóríṣiríṣi sí. àwọn ọlọ́pàá bí léèrè bí àwọn fọ́tò náà ṣe jẹ́, ṣé kò kúkú sí ìfun kan nínú òròmọdìẹ tí àwòdì ò mọ̀. lójú ẹsẹ̀ ni Azeez ti ń kà bòròbòrò bí wọ́n ṣe ń tọ́ka sí àwọn fọ́tò kọ̀ọ̀kan ló ń jẹ́wọ́ orúkọ wọn, ó sì ń sọ èyí tí wọ́n ti pàdánù lára wọn. ó pe orúkọ ọ̀kan ní Eze Chizom, ó láwọn ti lò ó. ọ̀kan tó tún jẹ́ Eni, ó lóun ò mọ̀ bóyá Ẹniọlá lorúkọ ẹ̀ gan kó tó sọ ọ́ di Eni, àmọ́ àwọn sá ti pa á. fọ́tò kẹta ló lóun kò rántí orúkọ ẹ̀, wọ́n ti pa ìyẹn náà. ẹ rántí pé ṣáájú ni Azeez yìí ti jẹ́wọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Aláròyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kejì tó kọjá yìí lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní GRA Ìbàdàn l'Abẹ́òkúta pé obìnrin 7 làwọn ti pa látìgbà tóun ti ń fẹ̀tàn mú wọn lórí ìkànnì MyChat. lára wọn sì ni Adijat Sulaiman àti Sarah Abọ́sẹ̀dé Ọlárìnwájú tí wọ́n pa láàrin ọjọ́ 2 síra wọn nínú oṣù kìíní ọdún yìí wà. ẹ ó tún rántí pé báàgì obìnrin 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bá nílé Moses Arúwàjí, ọkùnrin tóun àti ìyàwó rẹ̀ Maria Arúwàjí jọ ń ṣiṣẹ́ afèèyàn ṣètùtù pẹ̀lú Azeez. wọ́n ní pálọ̀ rẹ̀ ni Azeez ti ń fún àwọn obìnrin yìí lọ́rùn pa, tí Maria sì ń bá wọn di ẹsẹ̀ ẹni tí wọ́n fẹ́ pa mú. òun náà ló sì máa ń nu ẹ̀jẹ̀ àwọn olóògbé ọ̀hún lẹ́yìn tí wọ́n bá ti kùn wọ́n bí ẹran tí wọ́n sì ti yọ àwọn ẹ̀yà ara tí wọ́n fẹ́ lò tán. orí, ọwọ́, ẹsẹ̀, ọyàn àti abẹ́ làwọn ẹ̀yà ara tí wọ́n láwọn ń tà fáwọn tó fẹ́ fi ṣoògùn owó. alukoro ọlọ́pàá ti pàrọwà sáwọn aráàlú báyìí láti ṣèrànwọ́ fáwọn agbófinró kí ẹnikẹ́ni téèyàn rẹ̀ bá sọnù tara ṣàṣà lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ẹ̀rí tó dájú. bákan náà ni wọ́n láwọn ṣì ń wá afurasí ọ̀daràn 2 kan, Ṣẹ́gun àti èyí tí wọ́n ń pè ní Àáfàá Ariwo, tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀dájú burúkú yìí ni. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.